Kí ni kankan tẹ́ fẹ́ kí n ṣe fún yín torí kò tí ì yé mi tó. Tírí ní tarara. Tarara tírírín. Gbogbo iṣẹ́ tó bá wù kàn gbé fún ọ, ó ti di ṣíṣe, ó ṣe ni. Ikú lèmi mi kì í jẹun ẹni kí n tún pa ni mọ́. Bàbá wa lì, àpá ìyá wa lì, àpá wa lì, àpá àbúrò ìyá wa lì. Àwọn pa áńtọ̀ tó jẹ́ ẹ̀gbọ́n bàbá wa lì. Sango tí mo wà yìí mò ń gbé bí kò lè san mí ni o. Tó bá wá ṣe bàtìbàtì níwájú mi, màá ní kó Sango kóòtù lórí ẹ̀. Kí ló jẹ́? Ta ni ẹ kí ló gbójúlé? Èmi tírí. Náà sọ́gọ́mù yín. Ọgọ́mù mi. Ẹ ṣọ́fọ̀ ni. Why? Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi ò wá sí ibi yìí. Ọmọ ìní ọ̀pá mi. Owó mọ̀ ni. Ṣé wọ́n nìkan ló sí ilé ọkọ ni? Ṣé bẹ́ẹ̀ mi náà sí ilé ọkọ? Tírí mi sí yú ọmọ nínú. ń bẹ ní àgọ́ àwọn ọlọ́pàá. Kí ló ṣe tí wọ́n tó fi wà lágọ̀ọ́ ọlọ́pàá? Ṣé kìí ṣe kó pààyàn? Ọlọ́run. Tírí mi. Tírí mélòó lẹ bí? Kàṣà òun níbi ò pé bí a dé. Láti bò. Ó ṣòfò ni pẹ̀lú béèrè rádaràda. Ìyá ta ni? Ìyá Tírí ni. Ìyá mi. Ta ló ń pa yín lẹ́kùn yìí? Ẹ sọ bẹ̀ fún mi kí n lọ sọ ní wọn dáhóró. Banjọ̀rùn káyé mi tutù bí omi. Orí mi máa gbàbọ̀dé kí máa dẹ́ni àkìtàn láyé. Mo ní lọ́nà kí n tẹ̀lé iná fẹ́lẹ̀ iná fẹ́. Aṣọ yìí mi dá o. Ènìyàn fẹ́ jẹ sínú tútọ́ funfun jáde. Ènìyàn
Dáàdì Bolúwa ti fẹ́. Dáàdì Bolúwa ti fẹ́. Àwọn jẹ́ fèyí ṣàrá. Wọ́n máa dìgbò fún mi, kò sẹ́ni tó jẹ́ fèyí ṣàrá bá wo. Báwo ni orúkọ yẹn ṣe dórí fóònù ẹ̀? Wo ó ń ṣáàjì fóònù ẹ̀. Lọ́lọ́run tó máa bá mi mú ẹ ló jẹ́ kọ́ ọmọ olórí burúkú yẹn pè wọlé fèyí ṣàrá. Sọ lórí sẹ́ẹ̀tì tèmi. Ṣé wọ́n bá mi jì yín? Ṣé mo máa lè kúrọ́ fún kí ni máa kúrọ́ fún ẹ? Ṣé wọ́n ń di bàbá Bolúwa ti fẹ́ ni? Olórí burúkú náà ló ń pè wọlé yìí. Fèyí ṣàrá náà nìyó. Fèyí ṣàrá ọmọ Ọ̀bíkúnlé lélẹ́yìí. Ọmọ Ọ̀bíkúnlé. And then kí ni sẹ́ẹ̀tì mi wá lọ́wọ́ ẹ̀? Ṣé mo bí? Wọ́n máa lọ gbọ́jú fún mi, máa lọ gbọ́jú fún mi, máa lọ gbọ́jú fún mi, kí ni sẹ́ẹ̀tì ọ̀rẹ́ sọ́wọ́ mi? Ọ̀rọ̀ gbójú lélẹ̀. Ṣé o ní ráìsì láti mú sẹ́ẹ̀tì mi? Àmọ́ ògùn ó jì mí. Ẹ̀kọ́ mi tó mi jẹ́ ìyàwó ẹ̀. Wọ́n máa bá mi sọ ẹjọ́. Wọ́n máa bá mi sọ fún mi sẹ́ẹ̀tì ọ̀rẹ́. Ìmílẹ̀ ó lè gbà ó. Wọ́n padà sọ fún ẹ, àbí ìkọ̀kọ̀ ní gbómi kó gbé ìkọ̀kọ̀ ṣọṣọ́ra o, ìkọ̀kọ̀ ní gbómi kó gbé ìkọ̀kọ̀ ṣọṣọ́ra o. Olóṣì ọmọ ọ̀rọ̀ kíran, wọ́n dẹ̀ di ọlọ́run lọ, kó fi mí lọ́rùn dé òfin lọ́rùn lé jẹ́ ṣe tèmi. Wọ́n náà máa ṣe fún mi. Marina no tele no fena no ko. Mọ́mí ló lági mọ́ dádì lórí mọ́lẹ̀. Mọ́mí ẹ̀ wọ́n lági mọ́ dádì lórí. Yé lè jẹ́ pọ̀ tó yìí. Ẹ̀jẹ̀ máa ti tó lára dádì ẹ̀ sí pàtàkì. Ṣé kìí ṣe ọmọ odó? Ọmọ odó náà ni. Kí wàá lè fẹ́ ṣe báyìí? Ẹ pẹ̀lẹ́ Ọlọ́run fún ọ lálàáfíà. Ọlọ́run fòfò rẹ̀ Ọlọ́run fún ọ lálàáfíà. Ọ̀rọ̀ ọmọ yìí máa fẹ́. Ọmọ ìlọsọ fún kìlọ̀ bá wọn. Torí kí ni? Irú ọ̀ká lọ káànú wọn ká lọ bá. Tí wọ́n lo láǹkan mọ́ wọn lórí ni. Ọlọ́run ní jẹ́ kó. Fiwa! Yèyé o. Ó sì wí bẹ́ẹ̀, ó sì ṣe bẹ́ẹ̀. Ọlọ́run. In fact, ó jọ èmi lójú jù. Asọ̀rọ̀ṣẹ́ ni ẹ o. Irú agbára báyìí rí láyé mi. Ọ̀rọ̀ tó sọ fún àwọn Tàlàbí, mọ́mí Bolúwa ti fẹ́. Ó ti rí bẹ́ẹ̀. Ìṣe nìyá Bolúwa ti fẹ́ gbé igi. Tó làmọ́ bàbá Bolúwa ti fẹ́ lórí. Ọ̀rọ̀ tí ó tọrọ ìjà tí ó tó nǹkan kan. Igi eléso ni mọ́mí Bolúdi ló lọ gbé. Àfi pa tó fi ìṣógún dádì Bolú lórí báyìí ẹ̀jẹ̀ tọ̀ ni. Kátó bọ̀ ẹ̀jẹ̀ ń rólù bọ̀ wálé báyìí. Ilẹ̀ ti kún. Àbí ìgbà tán wà lábàá tí ọ̀tán pa mọ̀ ní. Kí má tọ̀ yìí, àwọn ọmọ ti gbé bàbá wọn lọ sọ́ọ̀sì bá ṣe ń sọ̀rọ̀ yìí. Bí mo ṣe ń wo nǹkan, mo ṣe ń wo àbàmọ̀kẹ́ni rí ọmọ lọ. Èmi dẹ̀ ni mo sọ̀rọ̀ ní. Ó ti gbàgbé ọjọ́ àì. Tèmi tí ẹ̀rọ kó máa fi kàmánímánímání ju páàkù. Ọwọ́ epo wà lọ́wọ́ mi. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí èmi ò kò yé mi. Mi mọ ẹni tó ń Tàlàbí. Mi iṣẹ́ ní tèmi ní gbogbo. A ti gbọ́ àmì mi fọ́ fún ọ. Ó yẹ kó o ti gbà wọ́ọ̀dù, ó yẹ kó ọmọ gbà wọ́ọ̀dù lórí tó ṣe yìí. Ìwọ ló yẹ kó ọmọ pè ní best year of the year. Àbí overseer. Overseer ni. Across the sea ni dídì ni. Gbogbo ló yẹ kó fún ní aríran àgbáyé orí gidi. Ẹjọ́ ni lóòótọ́ nǹkan ṣe mí tèmi náà fún ara mi mọ̀ àmọ́ pé wọ́n wá ń sọ̀rọ̀ kan fún èèyàn kan ó wá ń ṣe àwọn Tàlàbí kan èmi ò mọ kankan pa ẹ̀ o pé èmi ò mọ kankan pa ẹ̀. Àmọ́ gbìyànjú ṣá gbìyànjú káláwọn yẹn ti tẹ̀lé kìlọ̀ ni ó ṣeé ṣe kí.
Délé. Àwọn ọmọ mi náà ní ẹni kí n lójú sí ti máa ṣe fẹ́ wọn. Oh yes, mo ní wọ́n pè ọ́. Délé. Sir. Àwọn Yorùbá máa ń pa òwe kan. Fẹ́ kó bá mi parí ilé. Tí ẹ̀rù bá pẹ́ ń lé ńkọ́. Alájọbí ló máa ń bú sà. Kó yẹ jẹ́ tiẹ̀. Láti wákàtí ọ̀wọ̀ yìí tá à ń sọ̀rọ̀ yìí, iṣẹ́ ti tán lé. Sà, kí ni mo ṣe sà? Kí ló ṣe? Have you ever noticed pé so many times lèèyàn máa dé láti ibi iṣẹ́ bọ́ọ̀ yóò ní sílẹ̀? Wàá o ní láti hàn títí kò ní ṣí gate, wàá bọ́lẹ̀ fúnra rẹ̀, wàá ṣí gate, wàá gbé mọ́tò wọlé, wàá tún lọ ti gate. This boy will not come out. Ò ní mọ ibi tó wọ̀ lọ. Why? Ẹ sà, ẹ má bínú sà. Ebi pa mí lọ́sàn-án yìí ni. Wọ́n á ní kí n sáré lọ sí street kejì mẹ́rin kí n lọ rún oúnjẹ ni sà. Ebi báwo? Ṣé mi ò kí ń fún ẹ lóúnjẹ ni? Rárá mà ó. Èyí tẹ́ fún mi ò yó mi nù. Mo dẹ̀ wọ́n pé kí n má disturb yín lọ kí n sáré lọ rún oúnjẹ mi. For God's sake, tó bá fún ẹ lóúnjẹ tí kò bá tó ṣé o lè béèrè ni àbí o béèrè wọn fún ẹ. Mi ò fẹ́ disturb yín mi nù. Anyway, kò jẹ́ ń ṣe nǹkan tó pọn dandan lọ títí náà. Èmi máa wá gateman mi tí ó dángájíá dáadáa tí ò ní tìtorí oúnjẹ máa fi ẹ̀mí tiwa wéwu. Yes, tí ò ní sọ pé torípé oúnjẹ ò tó ló ń fi gate sílẹ̀ kí olè lè wọlé kó wá kó gbogbo wa àtàwọn àtẹrù. Yes. Yes, ẹ má ṣe bẹ́ẹ̀ sà. Ṣé kò tí ì ṣẹlẹ̀ sí ẹni? God. Má bínú. Dáríjì. I'm sure you won't repeat it again. You will. Ibi ò ní ṣẹlẹ̀ mọ́ sà. Ó gbé sọ̀jọ́. Tó bá fún ẹ lóúnjẹ tí yóò bá tó ẹ, why won't you ask me? Ṣé mo gbéná sórí ni? Rárá mà. Ẹ má bínú. Ẹ má bínú, kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. And he's been a good boy all the while. Délé. Sir. I hire and fire. I don't care. Ṣé a dúpẹ́ lọ́wọ́ sórí àgbẹ̀dàgbà torí ọpẹ́lọpẹ́ otherwise bí ti make up men mi láti lé ẹ lọ lé mi. Mọ́mí. Ó yẹ lọ sí post ẹjọ́. Ẹ ṣe sá. Gbogbo. Ibẹ̀ ò ṣe. Ṣé kò tí ì ṣẹlẹ̀ sí ọ̀rẹ́? Kò ṣẹlẹ̀. Kó o dé kó má rẹ̀ ní ṣígẹ̀tì fún ẹ. Ẹ̀kan abẹ́rẹ́ tó ṣe olùfẹ́ sàkẹ́. No, ṣé kò ṣẹlẹ̀ sí rí? Kí ni a ṣẹlẹ̀? Ta ló ti kú? Tó bá ti dé jẹ́ kó mọ̀. Ǹjẹ́ ti ń tó lù. Má fi ọ̀rọ̀ wọlé, má fọ̀rọ̀ rà lẹ̀ o, má dàbí pé inú ẹ̀ pa. Ìwà. Báwo ni? Báwo ni gbogbo ìdílé? Ọkùn ẹ̀kẹ́ ẹ̀kẹ́lẹ̀ torí. Èrìà yé ti bí ara lọ ni. Bó bá ti fẹ́ sọ̀rọ̀ ni kò sọ̀rọ̀. Sórí bó ṣe rí wa ta jókòó sí ibà ìwọ la ń jókòó dé o torí tiẹ̀ la ṣe wà bí. Ṣé kò sí? Kó má bàa lẹ́nu. Sórí ìbágbé ẹ pẹ̀lú wa ó wà òkè o kò ní wá lára pàápàá. Ó ti ẹ̀ sọmọ dáadáa sí ó sọmọ jẹ́jẹ́ o tó ń gbọ́. ọ̀rọ̀ bá gbé. Bẹ́ẹ̀ ni ọlọ́pọlọ méjì tí wọ́n bá ti ń ronú síbì kan náà àgbékalẹ̀ wọn máa ń jọra wọn. Àwa fẹ́ mọ̀ ni a wò pé láti bí ọjọ́ mélòó kan tó ti ń bá wa gbé yìí ó máa ṣáà níbì kan tó ti wà tẹ́lẹ̀ ibo ń lè tọ̀dọ̀ tiẹ̀ àbí ò léèyàn ni kó tó dẹ̀ di àkóbá àbí àwa wò pé àwọn wo làwọn ẹbí ẹ a gbọ́dọ̀ mọ̀ wọ́n àbí kí ló ní mo sọ kan tó rí sọ bí ẹ̀kọ́. Orí ti rí mi tí o bá ti ṣe díẹ̀ máa lọ kó ẹrù mi máa lọ. Lẹ́nu. Lẹ́nu. Irọ́ o ti ń tiwa gbọ́ ọ náà sọ kọ́ọ̀n gbọ́ mi ní dáhùn sọ rèé sọmọ pé ẹyẹ ìmọ̀ fò kiri ni yóò ìmọ̀ fò káàkiri ó lè fò láti ìlú kan sí ìlú kan ó lè fò wákẹ́ ó lè fò wálẹ̀ ó lè lọ sí gúúsù àbí àríwá tó bá dọwọ́ alẹ́ ẹyẹ ó wà bí kan lọ sùn sí àwọn èèyàn lè mọ̀ mọ́lé ẹyẹ àmọ́
ẹyẹ mọ̀lẹ́ ara ẹ̀. bẹ́ẹ̀ ni ẹyẹ ládírẹ́sì ara ẹ̀ lórí. olówó adífá fún ìwọ náà tó ti yọ kókò onígungun kó mọ̀ níbi tá a ti fà wá ó yẹ kó o mọ ibi tó o bá sàmọ́ ibi tó ń lọ ká gbà pé bí ló ń lọ ó yẹ kó o mọ ibi tó ti ń bọ̀ náà. níbo ni ilé ọ̀dọ̀ yín. ẹ̀yin náà ti gbìyànjú fún mi láti ìgbà tí mo ti dé sí ọ̀dọ̀ yín àmọ́ a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ tó bá pẹ́ títí èrò àrílé ẹ ṣé mo dúpẹ́. kí là ń sọ kí ló ọ̀rọ̀ wa ò yé rárá o ebo ló ti rógún ebo ti. a ní biography ẹ data. ẹ wo ẹ jẹ́ kí n máa lọ ẹ ṣé. mo gbé lórí gíráfíkì ilé ayé ẹ tó ní ta ni kò fún wa kákan mọ ibi ìlà yà sí ojú ìlà ni ká mọ yà sí o. mo fi bá a sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹ ti máa ń hàsì jù ọ̀rọ̀ ẹ máa ń hàsì. ló sọ̀rọ̀ sọ́mọ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ wọlé lọ́dẹ̀ lọ ń kẹrù. lọ ń kẹrù ọ̀rọ̀ ẹ máa ń hàsì. ṣé mi mo tún ní bí. ìwọ kọ́ lórí ìpòwé kí n fọmọ ẹlọ́mọ wẹ́yẹ pé ẹyẹ ń fò lòkè ẹyẹ ń fò lọ́dẹ̀ tí màá fi wẹ́yẹ sínú òbí. ó ti yé mi bẹ́ẹ̀ èmi ṣàfihàn máa. Fiwa mo rí ẹ má fi fìlà bojú kí ló wá ṣẹlẹ̀ gbogbo tó ṣe yìí o ní ìdí ẹ̀ rárá àgbà ẹ sílé ṣàǹfìyà jẹ ẹni nítorí pé àbèrè pé ẹyẹ wo ló ṣu ẹ o ó dẹ̀ dọ̀ràn ó dẹ̀ sákòólé kò fẹ́ ní wá lára ta ló sọ pé òun ní wá lára ṣé bí tá a béèrè la ní kò jẹ́ ká mọ̀ ó wà ó bínú sí ẹ o gbogbo eléyìí tó ń ṣe yóò dáa o kí la á fà tí ó ti bẹ̀ kúrò òbí tó wá jókòó sí ṣé bí pọ́n ẹ lé ni tó pọ́n ẹ lé. Kí ló tún ṣe? Èkó ni. Èkó. A máa là. Èmi ti ẹ̀ ń láì gbógun. Mo mẹ́kó là. Ẹnu gbẹ. O fẹ́ sọ̀rọ̀ yẹn o. Ẹnu ẹ bá ti tó. O ti tó. O ti tó wẹ̀ ni. O ti tó. Kí ló dé? Ọkùnrin tó wọlé. Kí ló ṣe? Tó gbọ́mọ dání. Kí ló ṣe? Ó kì í ṣe hospital. Ọ̀rẹ́ ò sọ̀rọ̀ hospital. Ọ̀rẹ́ ò sọ̀rọ̀ hospital. Mama fún mi, mi wọ̀ náà. Wọ́n fomi gbóná máa wẹ̀ fún. Tó ti tán. Kò tán. Arákùnrin náà ṣe oṣù. Kọ́mọ jẹyọ. Kó má jẹyọ mọ́. Àtẹ ló máa jẹ ìyá. Àyí àtẹ ló máa jẹ. Kọ́mọ aṣọ dúdú. Kó má wọṣọ dúdú mọ́. Ó ti ṣe tipẹ́. Ó ti ṣe tipẹ́. Lọ́sọ̀. Kí ló sọ fún mi? Ayé. Ó máa rán owó ẹ̀ kiri náà ní wàhálà. Someone bẹ́ẹ̀ pa mí ni ó tún ti gbé sí ẹ̀ẹ́dẹ̀ báyìí wọ́n bá tún ní lọ́fẹ̀ẹ́. Ẹ lẹ sá ẹ ká fún ẹ pẹ̀lẹ́ mu ẹ jọ nítorí Ọlọ́run. Yes. Mo fẹ́. No, kí ni mo lè ṣe fún yín náà? No, what do you want from me?
ṣé ẹni mú tí mo wà ní ṣé ẹ mú ojú ni ṣé ẹni time báyìí lẹ́yìn máa tọrọ owó if you want to beg for money go to the ATM outside and go and beg for money ẹ lè wá sí ọ̀sán tó máa tọrọ owó náà ẹ má jẹ kọ́ra mọ́ yín o ọmọ mi is inside and she's in a terrible situation right now do you understand ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan òwúrọ̀ wà so me I don't want any rubbish right now I'm not in the mood for all this now and please I don't have anybody to give to you please leave please. ẹjọ sá ẹjọ torí ọmọ yín yẹn náà mo ti fẹ́ rí yín ó dẹ̀ ṣe pàtàkì gan tẹ bá lẹ́mi ọmọ yẹn lò ẹ wá rí mi o èmi ò tọrọ owó lọ́wọ́ yín o mi ò mọ iye tẹ́ ní o mi ò mọ iye tẹ́ ní tẹ́ proud o. ẹni torí ọmọ mi lè ṣe fẹ́ rí. torí ẹ̀ mo ti fẹ́ rí yín ṣé kọ́mọ yín lè gbádùn kó lè wà láyé adẹ̀níkẹ́ wá rí wa ẹ̀ń sọ tàbá àfẹ́mẹ́mẹ́ mọ́ ẹ̀rẹ́ mi o. ẹ wo ẹgbẹ́ ẹ̀ ń tẹ́ ń wò yẹn ẹ̀ ń tẹ́ ń wò ẹ̀ tó ń jọ wèrè yẹn wọ́n ń ṣe wèrè o ẹ̀ ń tọ́ lọ́rùn wá sáyé ni o gbogbo ohun tó bá dẹ̀ ti sọ máa ń jẹ́ ó máa ń rí bẹ́ẹ̀. ṣe prophetess làwọn ni àbí. ẹ̀yin ẹ fi yẹn lẹ̀ ṣẹ́rí bọ́ ṣe wà yẹn wọ́n sọ pé ọmọ tẹ́ ẹ gbé wá bí ọ̀rọ̀ hospital kọ́ lọ́rọ̀ ẹ̀ wọ́n ní lóòótọ́ hospital yìí wọ́n dáa o ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ tó kan hospital lọ́rọ̀ ọmọ yẹn ipe kinní tó ń ṣe yẹn ti ń ṣe tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. actually you're right. tẹ́ bá wá fẹ́ kí kinní yẹn fi ilẹ̀ ẹ mọ̀ tẹ́ máa ṣe. ṣe rí ẹni yẹn ọmọ yín yẹn ẹ jẹ́ kó máa fi omi gbóná wẹ̀ ní gbogbo ìgbà lóòrèkóòrè ẹ wò ó tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ tí màmá mi sọ ìyẹn ìyá tẹ́ ń wò yẹn tó sọ ó ní kó má jẹ iyọ̀ nínú oúnjẹ mọ́ ẹ má fi iyọ̀ sóúnjẹ tiẹ̀ mọ́ ṣé dandan ní kẹ́ jẹ iyọ̀ ni. ṣé òun nìkan kó má jẹ iyọ̀ àbí kí gbogbo wa má jẹ iyọ̀ nílé wa. òun kó má jẹ iyọ̀ kó má àwọ̀ aṣọ dúdú mọ́ láyé ẹ̀ aṣọ dúdú kó má wọ̀ mọ́ láyé. mi ò fẹ́ believe in tẹ́lẹ̀ but ọ̀rọ̀ aṣọ dúdú tẹ̀sán yẹn is very important torí ọmọ láyọ̀ like aṣọ dúdú. in fact the last time tí mo lọ Switzerland gbogbo aṣọ tí mo ra fún they are all black clothes. ẹni tó máa ń pààyàn náà ló máa ń wúyan ẹni kó má wọṣọ dúdú mọ́ tó bá ti lè ṣe tẹ́tí tẹ̀lé kò sí nǹkan tó máa ṣọmọ yín mọ́ àbí mo mọ̀ yín tẹ́lẹ̀. actually ẹ mọ̀ mí. ṣé mo mọ̀ pé nǹkan ń ṣe tẹ́lẹ̀. no ẹ mọ̀. ó ti ń ṣe tipẹ́ o. ó ti ṣe náà ó ti ṣe but tẹ́ bá fún ní medications díẹ̀ ó máa relax. bàbá òyìnbó yín ti pọ̀ jù òyìnbó tẹ̀ ń sọ yìí ló máa kó bọ́mọ yín. ọlọ́run má jẹ́ kó kú mọ́ yín lọ́wọ́. bàbá o ẹ ṣe ho bàbá o ẹ tẹ̀lé lánà.
àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kú ní lẹ́rù lọ ni abẹ́bọ̀. I came here strictly for appreciation. Appreciation ni mo wá bí fún. Gbọ́n dọ́sọ̀ wọn á kí wa. Ẹ pẹ̀lẹ́ inú fíìmù tí wọ́n gbà bí inú fíìmù. Ó ní sọ ní ẹni tẹ̀lé appreciation mo dúpẹ́ mo gbádùn yín. With what I can see now ó dà pé sister yìí òun ni áńgẹ́lì tọ́lọ́run sí òun ni olórí abóhùn kan ló ń jẹ́ kí wà abóhùn kan. I'm sure. My sister. God bless you. Àwọn òbí yín ò ní fojú sunkún yín o. Àmín. Àwa gan ní fojú sunkún wọn. Iṣẹ́ tẹ́ rán wọn sí ni wọ́n jẹ o. In fact, wọ́n jẹ́ gbogbo ẹ̀ fún mi. Gbogbo nǹkan tẹ́ ní kí n ṣe, gbogbo ọ̀nà tẹ́ ní kí n tọ̀, pátá ni mo ṣe. Abẹ́ẹ̀ lò. In fact, as I speak to you now, ara wọn mi ti yá. By next week, ó máa padà sí school lágbára Ọlọ́run. My sister. I'm so grateful. Ẹ ṣé. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí ó jẹ́ kàyéfì fún mi o. Mi ò mọ̀ yín rí, mi ì rí yín níbi kankan. So kí lẹ wá sọ wípé mo ṣeré fún yàbí ṣé mo rán yín sí wọn ni? Lóòótọ́ ẹ mọ̀ mi, ṣùgbọ́n ẹ mọ̀ mi dáadáa. Èmi náà mọ̀ yín o, ṣùgbọ́n mo ti mọ̀ yín jù. I know you so well. Lọ́jọ́ sí tára ọmọ mi nìyà. Síbẹ̀ lẹ rú àwọn gentlemen yìí sí mi bí kàn jíṣẹ́ fún mi. Mi ì rẹ́ gbòdì sí yín, mi ò mọ̀ yín rí, mi ò kí ń jíṣẹ́, mi ò mọ̀ yín rí. Okay, my sister, just to cut a long story short, ṣẹgbọ́n ẹ má sọ pé ó kéré. Èmi ń bẹ nínú ẹ̀. Owó náà ni. Èmi ló fẹ́ fún mi owó yẹn. Yes, ẹ bá mi manage ẹ̀ náà. Fún kí ni? Fún kí ni? Ṣé rí olóore mi yẹn ṣó kéré ni? Ẹ má tẹnu mọ́ mi ìṣolóore yín, mi ò pàdé yín rí, mi ì ṣe kọ́kọ́ fún mi, ìṣiṣẹ́ kọ́kọ́ fún yín, mi ì ríran kọ́kọ́ sí yín. Tẹ bá fún mi lọ́wọ́ yìí, kí ló fẹ́ dà fún mi? A kì í gbowó tá a bá ṣiṣẹ́ fún. À ń gbowó tá a bá ṣiṣẹ́ fún ẹ máa mọ́ yín. Ẹ ṣiṣẹ́. In fact, nǹkan tẹ́ ẹ ṣe fún mi, I cannot appreciate you enough. Ẹ bá mi. Mi ò mọ anything nípa nǹkan tẹ́ ẹ sọ yìí, kàyéfì lágbára ló jẹ́ fún mi. Ṣebí ẹ̀yin náà fẹ́ sọ pé mọ̀ wá mọ̀ ní ìbáwá rẹ̀. Mo mọ̀ yín náà, especially young man náà. Èmi ṣe rí òun ni èmi ni Joshua of Africa, èmi là Anthony of Nigeria. Ẹ bá mi manage sister, kí ni màá lọ? Ẹ wo dádì ṣe rí irú èèyàn bíi ti yín ṣọ̀wọ́ ẹni tí wọ́n bá ṣe lóore tó tún mọ rírì ẹ̀ tó wá dúpẹ́ ẹni tá a bá ṣe lóore ẹgbẹ̀fà tó ṣọpẹ́ ó fẹ́ gbà dé ó fẹ́ gbègbèjé inú rẹ̀. Ẹ mọ̀ tí ó ṣẹlẹ̀ ṣe rí ẹ jẹ́ ká rí ẹ̀yẹ wà máa lọ ẹ jẹ́ ká rí ṣe rí bó ṣe sọ yẹn ló ṣe sọ a lè gbà. Irun mi, ẹ fẹ́ rí mi, irun mi. Ẹ fẹ́ rí mi, ẹ jẹ́ kí n ṣe tó pẹ̀lú. Wọ́n láwọn èèyàn ní ẹ wá jáde èèyàn ló mọ̀ rí yín tí wọ́n máa wá sọ nǹkan mí sọmọ yín rárá o. Ta ló mọ̀ bí wọ́n ti fi nǹkan sínú owó tó fẹ́ wá gbé fún wa? Kò yé wa. Ẹ máa lọ ọmọ yìí. Ẹ wo ṣé mo lè wá ọ̀ ní better time? Ẹ má wá síbí mọ́ mi mọ̀ yín rí. Níbi táyé ti gbẹ gẹ́ǹsì ni máa bọ̀ wọ́n dédé wọlé wọ́n tẹ máa kówó fún yàn. Máa fún yàn lówó sí yàn máa disappear àbí kí n gbòkó rẹ̀. Ilé kan ló lánà àrùn tó bóyá làmì kiri. Yàgòrò. Bóyá làmì gbé bọ̀ sí. Yàgòrò. Mo dá yàn. Ẹ fún àlọ́ mi. Ẹ mọ̀ pé ọ̀dà wa o. Bí ẹ bá ti gbé ẹni gbé ẹni. Bẹ́ẹ̀ni, àdúgbò yàrá ní ibi iṣẹ́ tàbí ẹni ayéwo ìdí ìtàgé pẹ̀lú. Ìlú apẹ̀rọ̀ pẹ̀lú látàárọ̀ ìdí ẹni tó fẹ́ kú. Oúnjẹ wọn yìí. Mo gbádùn oúnjẹ Yàgòrò. Ó bẹ́lẹ̀.
tí wọ́n bá ṣe wà ń wò ó ìwọ náà máa rò bóyá kó máa jẹ àmàlà tèmi máa jẹ ráìsì. lórí àmọ́jọ́ wọ́dọ̀ english ìwọ́jọ́ ìbílẹ̀ níta traditional ìfẹ́ o nǹkan kí ọmọ fún ìṣẹ̀lẹ̀ ìfẹ́ o olóhùn fọ́ fún ẹ. nípa ìfẹ́ o olóhùn fọ́ fún ẹ. ọlọ́ọ̀kì traditional yẹn já máa ń ra wa ìwà já máa ń ra wa. ṣèbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló pera ẹ̀. ẹnu wa ń bẹ ẹ̀gbọ́n máa ń dọ̀rẹ́ ọ̀rẹ́ máa ń dẹ́gbí ẹ̀gbí máa di aládùúgbò. Yakoyo. wọ́n jẹ́ ìjú. tábàlì bọ́ọ̀rẹ́ wa dédé kò bá dáa o. iṣẹ́ ilé ìtàn ẹ̀ṣẹ̀ rí ó da gan-an. A ti máa gbé mọ́tò yẹn lẹ̀ wàhálà bọ́ọ̀lù iṣẹ́ yẹn a máa gbé mọ́tò. mọ́tò máa yàn pa òní gáràjì. àǹtá máa ń sẹ́ lọ báyìí ọ̀nà ọkọ̀ sì lọ báyìí yóò sì lọ. mo ẹ sọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe fún mi. iṣẹ́ kan ní application náà kọ sí wa. eléta rí sí iṣẹ́ tó ta lẹ́nu. wọ́n ní Anthony o wọ́n ní nam wọ́n ní Joshua wọ́n náà dáhùn wọ́n ní ká máa bẹ̀rẹ̀ sẹ́. tó máa jẹ́ pé bá ṣe máa jẹun lélẹ̀ tó máa wà lọ́wọ́ wa ibi iṣẹ́ mọ́tò lẹ̀ eléta ẹ̀ṣẹ̀ ń ṣe yóò wà òkè ṣé mo lè jẹ ìwúfẹ́ bíi 2 àbí 3. ọba jẹ mẹ́rin. ó lè yẹ o gbọ́dọ̀ ló gbà o. ó lè yẹ post office ti lẹ́tà ti jáde yẹn gbọ́dọ̀ tún bẹ́ẹ̀ ṣe. jẹun. kò yẹ kó jẹ́ bí o. ayé ẹ̀kọ́ wà lọ́wọ́ mi. ó wà lọ́wọ́ ẹ̀ ṣe bí òun jẹ́ mọ́ ọbẹ̀ ni. mọ́ la. ọ̀rẹ́ mi lọ́dọ̀ pa ẹni wo ló bẹ ẹni tó ti fi jẹ́ ládàrọ̀ bẹ ó gẹ́gẹ́ lé ní ilé yóò gbé rárá. ẹ ti fọmọ ọlọmọ lọjà àmọ́ ẹ ti dé Colorado fún irọ́ ni. ọkú ọ̀run lélẹ́yìí. kí lóò rí kọ́ọ̀dù ní. ọkú ọ̀run ṣé ọkú ọ̀run ni. ẹ wo ẹni sùúrù jàre ẹni yàn lọ́sàn-án ẹ sọ pé òkú òru bó ló ti dòkú òru. ilé ẹyẹ mi ti máa ti ṣe ọkú ọ̀run ni ọkú ọ̀run ni. ẹ wẹ kúrò jàre. aláyé òru ni. epo wà lọ́wọ́. yàrá. ọ̀rọ̀ fẹ́ bọ́. ó sì ẹ̀yin náà Colorado ní bẹ́ẹ̀ máa ń ṣe wọ́n lọ́wọ́ kí lè fẹ́ ṣe. ọkú ọ̀run ni sábà sábà yóò bá ní ọkú ọ̀run. ẹ má wọ ẹ máa lórí sábúlọ̀ títí ìrọ̀lẹ́. wíìnì náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ yín náà fẹ́ pa ẹgbẹ́ ba mọ́tò jẹ́ mi kí ló ṣẹlẹ̀. èmi mo kí làwọn eléyìí fẹ́. àwọn guys méjì tó wà pẹ̀lú lady tí wàá fẹ́ gbé wọn nìyẹn. kí wàá ní tèmi kan ẹni tí wàá ṣé wọn fẹ́ ní kí n gbé wọn ni. bóyá wọn fẹ́ ká gbé wọn lọ sí hospital. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé o mọ̀ kó máa dílé ibi táwa ń lọ ni. ṣe kọ́kọ́ rí wọn náà. ẹ dákun ẹ bá a bẹ̀rẹ̀ ẹja lọ. wọ́n ti ń bẹ̀bẹ̀ lọ mo rí wọn náà. ó máa dílé táìmù yẹn ni. má bínú ṣàlọ́rí wọn. ẹ bó lè mọ́ bínú. ẹ wo má bínú iṣẹ́ ẹ wo àsọ́fà mọ́tò mi ti bí àti tẹ̀gbẹ́ lọ́hùn
kò wá òkè mo fẹ́ máa lọ sọ́dọ̀ mẹkáníìkì tí ó ti. ẹ máa gbọ́ àwọn oníkẹ́ gbé wa ẹ má gbé wa lọ́bì kankan ẹ má wulẹ̀ sàlàyé tó ń ṣe ọkọ̀ fún wa. ìrọ̀pọ̀ náà ẹgbẹ́ máa sọ pé kí help mi débi kòkó ọ̀dọ̀ mẹkáníìkì mo ń lọ Spain. ọ̀dọ̀ mẹkáníìkì lẹ́yìn ayé ẹ jẹ́ kí anísẹ́ta fẹ́ jẹ́ fún yín. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣe rí ọmọbìnrin tó ṣubú lẹ́ẹ̀kan o tẹ́ rò kó gbé wárápá kò gbé wárápá èmi ló gbé o. wọ́n lọ trans ni o. ọ̀rọ̀ gbèsè ayé yín ló gbé ṣubú o. wọn mọ mí. ní láìpẹ́ yín ló gbé ṣubú. ṣẹlẹ̀ bọ́n ṣe tẹnu bọ̀rọ̀ nígbà tẹnu wọn gbẹ yẹn ọ̀rọ̀ yín náà sọ o. kí ló wá ní mo ṣe. wọ́n ní ìwà òtún mọ́tò wà lọ́kàn ìyẹn falẹ́ra. wọ́n ní ẹni èdè wọ́n ní ẹni èdè. wọ́n ní kì í ṣe ilé mẹkáníìkì lẹ́ ń lọ mẹkáníìkì ṣọ́ọ̀bù tẹ́lì lẹ́fẹ́ lọ́wọ́ ẹ fẹ́ lọ rún wọn ẹ fẹ́ lọ bá wọn lẹ́nu ẹ fẹ́ láwọn ẹlọ́run ọlọ́run màmá ṣàánú mi àrùn màmá ṣàánú mi ṣe rí kò ń ṣe pé bóyá mi ò fẹ́ bìlíìfù yín o ṣe rí èmi náà ti píìkì òdodo ọ̀rọ̀ nínú tẹ̀síwọ́nsì ṣe rí bá ṣe wá jẹun yìí mo ní wá jẹun kí tó lọ kí wọn ni. ẹ fẹ́ lẹ́nẹ́jì mo ní sísàìdì mi. ọmọ tẹ wá fẹ́ nẹ́nẹ́ yìí ti lárùn kò gbóògùn éèdì tẹ bá kọlù òun làlá ọ̀fẹ́lẹ́dàá yín tọ̀ wọ́n má dédé ọ̀. ẹ má kọ ohun ìyá tiwa o. mo ti gbọ́ àní mo ti píìkì tó jòdòdò ọ̀rọ̀ nínú tẹ̀sán sí. wọ́n lárùn o. ó ti yé mi ó ti yé mi alátúnṣe ló máa túnṣe ẹ ṣe. àlọ́ ní mo ti rí wọn. aláfọwọ́ mo ṣe wọlé bọ̀. Fanayana yefile mashe paira kinanetale makana inofena yo nofena larina nutili nofena noko yeno notaya aye kamara aye soro aye burujai isu parada odiyan àgbàdo parada odeko karaye má ṣe pa kádàrá mi dà kórí mi má gbàbọdé ẹlẹ́dà mi sọgbọ. Madam, ṣe nígbà tí mo pè mí ṣe láyà mi jáde. kí ló wá dé tó wá ń ṣe bí ọmọ kékeré. ṣe mọ̀ pé tí ọmọdé bá débi ẹ̀rù máa bà á ní. so o ti wá di ọkùnrin. mo ti di ọkùnrin o. Man, you are so good. Well, eléyìí jẹ́ kó jẹ́ àṣírí láàrin mi àti anything tó bá fẹ́ òun máa ṣe fún. Madam. Yes. Ọ̀gá.
Why? What have I done to you to deserve this ugly thing? Nothing. Nothing. I swear, you don't have any explanation to your long job. You had to stoop so low about this thing. This dirty thing. I'm sorry, can't stand it to your long job. I know. I'm sorry. Only just to your long. Dáríjì mi jókòó mi. Àmì ara ò fún mi ò fura. Ọjọ́ tí mo ní mo fẹ́ lé kíní burúkú jákujàku ìlọ òun bá bẹ̀bẹ̀ pé kí n jẹ́ kó dúró. Ṣé nǹkan tó fẹ́ ṣe lé lórí? No, Kes. This one. I swear to God, I swear to God, I'm sorry. Okay, ìjọ dáríjì mi iṣẹ́ ìṣù ni. Gbàgbọ́ Okay, ìjọ ogun ìdílé wa ló tún tẹ̀lé mi débi báyìí. Bó ṣe tẹ̀lé ẹ débi yẹn ogun ìdílé àwọn àtẹ̀lé ẹ jáde nígbà. Na boy, because before the count of 5 kò jáde nù lẹ́nu. Otherwise máa pa ẹ́. 5, 4, 3, 2. You are new here, Abi? Yes, sir. I will go chance and leave. Ọ̀rẹ́ tó fẹ́ fẹ́ rí sí i, jẹ́ kó lọ sóko kò ṣe tán. No. Will you marry me? Yes. Ẹni tó nílé yìí ni mo béèrè. Èmi ni mo nílé. Ẹni tó nílé gangan, wọn ò ní kù tó ti yí. Ọ̀dájú, betrayer ni àdánwò sí mi jọ. Àwọn test ta ṣe fún Ọ̀dàlọ́lá. I realize pé wọ́n ní difficulty in breathing. Ṣé torí pé mo pera mi níyàwó bàbá mi torí ẹ̀ lẹ ṣe lé ọkùnrin lára mi àbí láti òní lọ èmi àti àdìjọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. Ìyàwó bàbá ẹ̀ sinimá ládé o àwòtún ò lélẹ́yìí ó kọjá àfẹnuròyìn Ọdúnládé Adékọ́lá àfikọ́lọ́run ṣàánú ẹ lórí ọmọ tó bí o. Ìyàwó bàbá ẹ̀ ní sinimá ilé lálejò àti gbéjáde. Ó ti jáde kàṣàgbà mi gbóró títí. Ọdúnládé Adékọ́lá àtọ́mẹ̀ Táíwò Àwòyẹmí gbogbo ayé ló ń pè níyàwó bàbá ẹ̀. O rí mi lórí ìdúró pé ẹ̀gbọ́n bàbá mi ló dúró yìí o. Ìyìn tó pọ́nlé, ìyìn tó yẹ sí. Désiré ọmọ rẹ mi nílé yìí. Wọ́n ti sọ̀njọ́. Ta lọmọ rẹ̀? Ta lọmọ ẹ̀? Ṣé ẹgbẹ́ ẹ ló pè mí? Ó ti pọ̀jù kí ló dé. Olóbìnrin tó bá try láti fẹ́ bàbá òun máa kú ni. Ó sọ bàbá ẹ̀ dá pààyàn. Because she doesn't want any woman near her father. Ikú ni. Ó láṣẹ lẹ́nu ẹ̀ bá tiẹ̀. Ó fojú sẹ́yẹ̀ rírì máa bọ̀. Ìyàwó bàbá ẹ̀. Ẹni tí ò bímọ láyé tó rò fọlọ́mù sóore fún. Sinimá yìí ni kẹ́ra kẹ́wọ̀. Ó ti nù jù. Ó kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n. Táíwò Àwòyẹmí ló produce ẹ̀. Wasiu Owóyẹ Gáúsù ló direct ẹ̀. Ọláyẹmí Jímọ̀ Yẹm Kẹ́m ló package ẹ̀. Starring Ọdúnládé Adékọ́lá. Táíwò Àwòyẹmí. Ọláníyẹ Fọjá Sanyẹ̀rì. Ọláyẹmí Jímọ̀ Yẹm Kẹ́m. Mọ̀rẹ́nìkejì Aláwùsá Màmá Ẹ̀rẹ́kọ̀. Káyọ̀dé Akíndínà Mr Paragon. Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́. Gòsìn Ọláníyì Gbàbẹ́. Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá. Adéwálé Alẹ́bíoṣù. Ọlámídé Ọdúnládé. Ọláyínká Ọláolúwa. Má jẹ́ kó dùn mí tèmi Táyọ̀. Olúwaṣeungbélé tán. Àjọkẹ́ Oníyè. Ọmọ Táyọ̀ Ṣọ́gẹ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun. Ìyàwó bàbá ẹ̀. Subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan báyìí. Go get your copy now. Tó bá jẹ́ kó o ti fẹ́yàwó mi gbà náà lọ, tó ti bímọ mẹ́ta àbó ti bí mẹ́rin, tóun ò ní nọ́mbà kankan, ẹ dákun ṣé yóò fà kọ sí nìsín. Ẹ wo ẹ̀yẹn fọkànbalẹ̀ ká tó rí bí làbàtẹ̀ 1 hour sísìn tó yẹ kó dé
kì í pẹ́ orí ẹ̀ náà lábàáwí tẹnu bá ní bó kì í pẹ́ tó báyìí kì í pẹ́ tó báyìí ó ní láti jẹ́ pé bóyá ọjà lè mí sẹ́yìn. ó táwọn bóyá ó sì wọ́n ní kó wá padà wá gba àwọn owó kan. wọ́n kò yá àpárò báyìí ó já kò ká sọ̀rọ̀ yàn àbá bẹ́ẹ̀ iye ọmọ náà bí. káàbọ̀ bó ní afọ́ra yé. báwo lè ní. mo tà dáadáa lẹ́nu. ó tà ó ti ẹ̀ gbọ́dọ̀ máa ta àwọn tó dẹ̀ ra búrẹ́dì gan lọ́wọ́ ẹ gbìyànjú pẹ̀lú ojú yìí. Anthony ṣé o ń gbọ́ nǹkan tí Joshua ń sọ. Joshua sórí ẹ̀ burú ni. ẹ má bínú wọn bá ń ṣe ìwọ ni àlejò ń dúró dé wọn ti ń dúró dé ọtí pẹ́ ọlá pé fóònù rẹ kò sẹ́ mọ́ dáadáa ni. lẹ́yìn tí ò ní fóònù. ọlá pé fóònù rẹ kò sí ná lórí ẹ̀ ni làbá ti pè ọ́ pé ọlálejò ìrìn ò bá yá. ẹ kú ọrọ̀ ajé ẹ̀yin la wá rí gẹ́gẹ́ bí wọ́n ti sọ kódà ti débi ti pẹ́. ẹ wo àǹtí mi tí ẹ rántí ọjọ́ tẹ bá jẹ ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi táwọn bọ̀dá Anthony àti bọ̀dá Joshua tẹ ẹ jọ wá tẹ ẹ wá jẹun. ìyá Yakoyo ẹ jọ̀ọ́ tẹ máa fi wọlé Ọlọ́run sùn ẹ má borúkọ mi jẹ́ mọ́ ẹ̀yin tẹ léjì ìṣòro ni o Joshua ó ti wá di Joshua. ṣé Joshua kọ́ ni Joshua ń jẹ ni lọ́dọ̀ Ọlọ́run ṣé wọ́n fi èbó pe Joshua ni. ṣé ń gbọ́ dídì rìn Joshua ẹ ṣùgbọ́n ṣùà. ó ti yé mi ká. uncle Joshua ẹ má bínú. ẹ̀yin náà léjì wọ́n ń ṣe yín ni ẹ fẹ́ yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. yéè mo fọ́ èjì ti yí ìfẹ́. ẹ wo àǹtí mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá lọ níjọ́ tẹ́ ẹ wá jẹun ọjọ́ ọmọ ní gbàgbé ni tẹ́ ẹ jíṣẹ́ fún kọ́sọ́mọ̀ mi tó jókòó yìí tẹ́ ẹ ní kọ́ mọ̀ sọmọ kan tó gbé wá pé. ẹ wo bí àǹtí ẹ ní sórí burúkú o Ọlọ́run máa wà pẹ̀lú yín lágbára Ọlọ́run ẹ ṣeun mi o ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run mi ìbá ti dẹni ilẹ̀ báyìí Ọlọ́run ọba ń bọ̀ olórí burúkú ọmọ fàlí láti mo gbé wájú ẹ sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ṣe sọ́njẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ọmọ ẹ nárùn kò gbóògùn o ká ní mo lọ bá a ṣe nǹkan kan ni ọ̀tá mi ti lọ nìyẹn láti ìran kìíní wa dé ìran kẹjọ tá a wà báyìí kò sí kankan tó nírú ẹ̀rí àwa jẹ́ látòrí tèmi ọpẹ́lọpẹ́ yìí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni mo ṣe ti ń wá yín látijọ́ yìí. ẹ wo ẹ fi mí sílẹ̀ mi ìmọ̀ yín rí mi rí yín rí àti fàlílà o àti àrùn kò gbóògùn àti gbogbo fámìlì mi rí yín rí kí ló dé gbogbo yẹn fi mí sílẹ̀ náà mi ì lè rìn mi ò lè wo everybody máa wá lọ́sùn lọ́sì kí ló dé mi ìfẹ́ ní bá ti rí ẹ fi mí sílẹ̀ mi ìfẹ́ ní bá ti rí mi ìfẹ́ ní bá ti rí. ẹbílẹ̀ kò lè yé yín o kò lè yé yín o ẹni sùn ẹ pọ̀ ṣé mo ṣe wọn ṣé kò lè fún wọn bínú sí mi. ẹ wo bó ṣe wà kì í gbogbo ohun tí ó bá ṣe nígbà tó tẹ́gùn yẹn bá dé kò kì í rántí mọ́. kì í rántí o kì í rántí o. èmi náà ṣáà ń sọ. ẹ kù ṣe ẹ rama àmọ́ tí ń wá yín. kí lẹ fẹ́ ṣe oní 15 naira lẹ fẹ́ ni àbí oní 100 naira mo dẹ̀ ní ìtò brown dáadáa tẹ́ ẹ bá fẹ́ white. ẹ wọ́n ti fèsì mi. ìrànmọ́ mi ń gbàgbé yìí ẹ rántí fèsì mi lọ́dọ̀ Yakoyo olóúnjẹ ẹ tẹ́ ẹ jíṣẹ́ fún mi èmi àti ẹ̀mẹ̀ ọmọ ẹlẹ́mí kan. àǹtí ẹjọ́ mẹ́wàá gbẹ́rù mi mà. sísà àǹtí. sọ́dọ̀ mi pé mo ọ̀ tí í ṣá. Oye, gbẹ́rù mi.
sísá ẹ dúró. mo pè wọ́n àǹtí o ewu àìdúró wọn dá mi lóhùn. tó bá ti lè wọnú ẹ̀mí gbogbo tó bá ṣe àṣegbé ni kí wọ́n pariwo lé mi. ètò orí ẹ̀ náà ṣe gba mánéjà àti pa. làwa ṣe wà fún. ọgbà àwọn alájí ṣe gbogbo tí ń sọ àwọn làwa sọ fún yín padà. bẹ́ẹ̀ni. ẹ sì lọ dán wò ṣé kò rí bẹ́ẹ̀. bó ṣe rí bẹ́ẹ̀. àbí. ṣe rí àwa tí ó rán sí yín o àwa náà ni ẹ̀yin náà rán padà. bó ṣe yẹ kó ní o. àwọn ni mọ́níjà wà èmi ni mọ́níjà secretary. mọ́níjà secretary. ṣé njẹ́ bá sì fún yín ẹ̀yin ò fi jíṣẹ́ fún yín. aṣẹ́yìn ilẹ̀ lówó ni. mo fẹ́. ẹ láìkí ayọ́nu sọ o. tókì náà lẹ́nu wà. tókì ládùúgbò nǹkan ṣe fún yẹn tó yẹ kó dé wúwo kéèké. o ò ní education bí ti wọlé ẹ̀kọ́ o lẹ́dúkẹ́sọ̀ rárá ni o. kò ń ṣe pé bóyá owó yẹn kéré nǹkan tí èèyàn bá lè tó jẹ́ pé èèyàn expect láti ọkùnrin. ẹ̀bùn tókè wá. ẹ̀gbọ́n ẹ̀yin náà wọ́n fi lé lọ́wọ́ ẹ̀ ṣe sí i. ó pé méjì. méjèèjì náà mo fẹ́ kó lẹ̀. àìrò ẹ̀ ti fẹ́ ti rí. mi ì tí ilẹ̀ ń wà mo fẹ́ mu mi ẹ ṣe ń fast yẹn náà. tí ẹ sì fowó ìdí sẹ́kù. ṣe rí ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹni kan má bínú anytime tí n bá tún rí wọn àbí tí n bá tún ní anything máa tún lè máa wá bí ìjọ torí irú orí tán ṣe ìgbọ́dọ̀ má lè ní kí ni wọ́n pẹ̀lú Yagoyo. bó wá ní tí a bá yí o. Yagoyo. bó ní o. orí ẹ burú gan kí lórí o lè gba Jésù létí. wo fi yẹn lẹ ọwọ́ ẹ yá gan. iṣẹ́ ìpè. iṣẹ́ o mo ń bọ̀ mo fẹ́ tọ̀. wọ́n á bí jà mo fẹ́ tọ̀ jọ. Take a messenger. Would I get out? I don't want you to help me. I don't need you. I can do it all alone. I want it the way it is now. Now, get out. Stephen, listen. I'll stab you. I'll kill you by myself if you don't leave this place now! Go! Ọ̀gá o, amúlè lẹ́ẹ̀kan, ó lóun ò wárí. Ǹjẹ́ ta ló fọ̀nà ọbẹ̀ hàn?
ṣe tìmùtìmù kẹ́mi dànù ni aya tí mo fẹ́ sílé. Ìyàwó tèmi pẹ̀lú gate man wọ́n jọ láṣepọ̀. Oh, this is a shame. This is a big shame. Dá mi lójú wọn ti ń ṣe tipẹ́. Wọ́n ti ń ṣe tipẹ́ kọ́wọ́ pálábá wọn tó ṣẹ́gi. Irú kí leléyìí wọ lọ́hùn? Àbámọ̀ ká má ṣe àṣetán ó di àpọ̀n. Ta ni mo fẹ́ ṣàlàyé fún pé ìgbà àkọ́kọ́ mi rèé? Ìwọ Ọlọ́run nìkan ló lè kó mi yọ o. Kesh. Fiwa. Kí ló dé ẹ̀sùn mi? À ń sùn. Omi ọkàn wá dáadáa. Fiwa. A ní àwọn kankan láti bọ̀ sọ̀rọ̀. Ìfẹ́ mi láàrin òyìn ẹ̀wọ̀n orúnkún mi ẹ̀ka sọ́là rọ̀là. Ìwà mọ́ ti bẹ̀. Ọ̀rọ̀ tó bá gba òun mọ́ sọ́là àárọ̀ láti ní ká sí bẹ́ẹ̀ lọ́wọ́ lórí. Bẹ́ẹ̀ni tó bá gbà dúró gan èèyàn kan jókòó sórí. Kí ló ṣẹlẹ̀? Dalẹ̀ kí ni wọ́n bì? Sórí aṣàkíyèsí pé o ò rìnrìn àjò lẹ́nu ọjọ́ mẹ́ta. Ìrìn àjò? Mi sọ fún yín pé mo fẹ́ travel now. Mi ní anywhere tí mo fẹ́ lọ. Èmi àti yín náà lájọ wà. Wo bí fi wà? Èyí tá a sọ fún ọ pé òun wọkọ̀ lọ bìkan àbó ń lọ bì kíní kan. Nígbà tó sọ fún ọ pé kíní tí máa gbé ọtọ́ máa fi wọ náà ni kò gbé ọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí? Tínú ti tèmi ń dùn pé nǹkan tó máa ń ṣe mí yẹn kò ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́. Ṣé o mọ̀ pé àsọtẹ́lẹ̀ tó máa ń sọ sínú ayé àwọn èèyàn ó máa ń ṣe ni? Bẹ́ẹ̀ni tó ayé àwọn kò ṣe. Bẹ́ẹ̀ni. Tó bá sọ fún mi pé omi ló máa ṣe ẹja jiná, má jiyàn ẹ̀. Fiwa torí omi nìkan kọ́ ní ìṣẹ́jà jiná tí a bá mú ẹja tó bá fi sínú àyàn ọjọ́ ọ̀gbẹ́ ẹja di barbecue nù kẹ bákàbàkà lẹ́jọ́ òsè jiná bẹ́ẹ̀ yóò fi jẹ́ tó ti yọ mọ̀mọ́ sí bẹ́ẹ̀ ronú padà sí di kíní wọn. Tínú ti tèmi ń dùn pé nǹkan tó máa ń ṣe mí yẹn kò ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́. Kódà ọba concept. Kódà òun oore tó ń ṣe fáwa ni n tó ń ṣe ẹ̀yẹn ká ló mọ oore tó ń ṣe inú ayé wa ni ò ní sọ pé. Báwo mo ṣe ń tún ayé yín ṣe? Joshua n tó fẹ́ sọ ni pé bó ṣe ń wúra yìí ìwọ ò mọ ìyá rẹ̀ bẹ̀rẹ̀ wòlíì gidi ni ọ́ wò tó wáyé pé mùsùlùmí ló wáyé àáfàá lọ́jẹ̀ tó ti yọ stars àbúmọ̀lẹ́
mùsùlùmí náà dání ọjẹ séwù ni ọ séwù ni ọ ó ti yọ so bó ṣe wá jẹ́ séwù yìí Ọlọ́run lò ọ́ fáwọn kan tó fi ń táyé wọn sí tó ti yọ atọ́lẹ̀pẹ̀ ní dókítà olùwòsàn ni ọ Ọlọ́run. má ṣe mí lọ ẹ wo gbogbo ojú mi náà ẹ wo gbogbo ara mi nǹkan tó yẹ pé tó bá ń ṣe mí báyìí bí ìgbà tó yẹ pé mi ò sí láyé mọ́ ni mi gbogbo everything ìgbà tó yẹ pé everything kò máa dojúrú ni orí mo máa fún mi ara mo máa ro mí lẹ́yìn sọ pé kó máa ṣe mí lọ ẹ́. èyí náà tó látọ̀ sí lórí ojú rẹ̀ hùn ìwọ ló mọ̀ tọ́jú ẹ̀ bó ṣe ń wo sọ́mọ̀ pé àwọn ibìkan dúdú àwọn ibìkan ṣe tó bí èékánná tó ti di ya rẹ̀ wo lọ́ra sálì tó bá dọwọ́ alẹ́ kó o fi pajú tí ó bá fi dàárọ̀ àwọn ibìkan tó dúdú díẹ̀ díẹ̀ ó ti máa kú ńbẹ̀ bẹ́ẹ̀ ni máa fi pajú sùn. egbò tó yẹ pé gbò ló wọn bẹ lóní pé kí n lọ ra ṣáàlì ẹ má wọrí. káàtì ní ẹrù wà lẹ alẹbẹ wa mẹkọ tó bá ṣe kìnìún ní foundation agúnrégé foundation fún mi. Joshua Anthony tẹ fi mí dín wọn náà tó bá jẹ́ wípé èmi ni àbúrò yìí ṣe máa gbàdúrà pé kí nǹkan tó ń ṣe mí kó máa ṣe mí. gan kó ṣàbúrò wa làdúrà táwa gbàdúrà báyìí. sóògùn inú àwọn àbúrò mi bíi mẹ́rin tó jóbìn tí méjì bá ń ṣe irú nǹkan tí ń ṣe ọ yìí ọ̀tẹ̀ mi lọ́rùn. ìyá sọ pé kí ló ń sọ yìí dá kí ẹ̀wọ̀n jíyàn rere bá yé dáa gan-an. ẹ wo ṣe fẹ́ gbọ́ èmi ti gbàdúrà Ọlọ́run dẹ̀ ti ń gbọ́ àdúrà mi nǹkan tó máa ń ṣe mí yẹn kò ṣe mí mọ́ kò dẹ̀ ní ṣe mí mọ́ lágbára Ọlọ́run nǹkan tẹ́ bá fẹ́ ṣe sí wọn ni kẹ́ ṣe sí ẹ̀yin ṣe mí wọ́n tẹ́ pé ẹ lójú àánú ẹ wo gbogbo ojú mi ẹ wo gbogbo ara mi ẹ wo gbogbo ojú mi ẹ wo everywhere ṣé ó ń dùn mọ́ yín nù ni. ẹ fi mí sílẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ tọrọ lọ́wọ́ Ọlọ́run tí ò fẹ́ parí àwọn èèyàn ṣe ni. ẹnu gbẹ ìyá ọgbẹ mi ló sọ orí ẹ ti burú ká o ìwọ ó ti sí èrè gangan ni o kí ló ṣẹlẹ̀ tí ìwọ tí wọn ní ọ̀rẹ́ lọmọ obìnrin gbọ́ tó fi ló sọ pé sórí fún wa èmi máa sórí fún wa tó yẹ kó sọ kó sórí fún wa. tí ó yẹ ni pé ọ̀rọ̀ alẹ́ òkè ń bà lára mi ọ̀rọ̀ àárọ̀ gbígbà. kó sì kó ní ìbọ̀rọ̀ jẹ́jọ́ wọn ti mú sí bá tún jọ. wọ́n bá mi sọ̀rọ̀ mọ́ Anthony. mo fẹ́ bẹ́lẹ̀ láti ní sọ̀rọ̀. Anthony oyi lórí just kí ló fẹ́ sí lóhùn tí mo mọ pé níta ń ṣe ẹgbẹ́ mi ìdáhùn mo ṣàti máa fún ọ ní upper court ọ ṣe èmi ni. èmi ọmọ kírísìkò tí máa gba ẹ tó bá dákẹ́ pamọ́ tó sọ Joshua bàjẹ́ ó ti bàjẹ́ mo dáhùn Joshua ti bàjẹ́ bá máa sọ̀rọ̀ sí mi ṣàkàjàkà máa sọ̀rọ̀ sí mi bó ṣe wù. ẹ̀sùn mo fẹ́ lọ sí lẹ́gbẹ̀ẹ́ lẹ́nu ẹ̀mí mi ta ẹ̀sùn lẹ́gbẹ̀ẹ́ lẹ́nu. Joe, I'm sorry. I know what I did was absolutely unheard of. I'm not proud about it. I am not. You're doing your own, I'm doing my own. I'm not comfortable. Joe, to your long, dáríjì mi, Joe. I love you. There's no doubt in my mind that I love you. I have this love for you that I cannot describe. If there is any way that I have offended you too, you know, move bear, dáríjì mi. Bẹ̀mú kan fẹ́ kó mọ̀ pé kò sí bá ti máa gún ẹṣin ní kẹṣẹ́ tí kò ní rí àkàtì ẹlẹ́ran ara ni mí. Kò sí. And ṣórí inú ilé ẹni láti ń jó kékeré ní dúdú, but know it,
this guy here loves you. I love you too. So sorry. Yeah, Mr. Ketch, I really appreciate you. I believe in you. But I have a question for you. Do you still believe in me? Well, Joe Fulani, I mean, is going to be I don't believe me. I mean, you remain my doctor, so I believe you. Ó dàbẹ̀. Ṣé tí mo bá gba ẹni mọ̀ ọkàn ṣe ẹ̀ ní Fẹ́mi kò dáa? I tell you because you're my doctor. Well, as it is, lórí nǹkan tí ó wà lẹ̀, ṣe ń sọ. Ní bá advice pé kẹjẹ ká kó sókè rajà, bóyá kẹ travel out. Àbádẹ́ dán, ó ṣùọ́ pé a máa rí àwọn expert wọn tó expert ju àwa lọ, wọ́n bá wa dá sí i. Ó ní fún wa ní good result. Mi ní fẹ́ kẹ́ ro láròjù, fẹ́ kẹ́ mọ̀ wípé ilé obìnrin òkè pẹ́ ṣù. Wọ́n tí mò ń sọ yìí náà, torí madam àti ìlú náà, please let us do something else. Doctor, ṣé dandan ni kó travel lọ sí ìlú òyìnbó ni? Is it that kò síbi tá a ti lè ṣe nílùú wa? Must he travel? Well, mo lè bá wọn ṣe research lórí nǹkan tí ẹ sọ yẹn, but I want us to work on that advice. For us to have a better result in this issue. Kọ́mi, honey, kí ló tún ṣe báyìí? A níṣòro. A dẹ̀ ní onímọ̀ràn, a family doctor for that matter. Why are you doing this? Fine. You know what? Ìgbésẹ̀ la fi mẹ́rin tó ní kò ṣe. Báyìí, solution ló ní kò jẹ́ ká wá. Kes, ó fún mi lẹ́kọ̀ọ́ nígbà tí ebi ń pa mí. Ṣorí nígbà òun gbẹ yìí, èmi náà máa fún ẹ lóhùn. I'm going to be with you and I'll stand by you. I love you. I love you too. Okay, so do you want to stop being a big baby now? It's okay. It's okay. Yeah, okay. I love you, baby. Gbogbo iṣẹ́ tẹ̀ ṣe bíbá yìí because ẹ lè máa débi kẹ́ máa ṣiṣẹ́ lójoojúmọ́ kí koríko máa hù ń bíbá yìí. Ẹ má bínú ẹ dẹ̀ wá rí ẹrù bẹ́ẹ̀ ni wà á dẹ̀ ń ṣiṣẹ́ o ṣé wá rí wèrè tó yẹ kó san oko yìí mo ti fún lówó owó ni ò tí wà. Nígbà tí ó dẹ̀ wá you do something about that you get somebody else kọ́ bá kọ́ ṣe mi ò láì bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ kò ná mi lẹ́nìtì láti dẹ́ dúró I will just look for somebody else and I will take over. Halili, what's this? Sir, ló máa ń tún jẹ fún
ló máa ń ta búrẹ́dì fáwọn ọ̀dọ́. ó ló ń ta búrẹ́dì fún yín ló ń ta búrẹ́dì fún yín ló ju eyín gbá sílẹ̀ ló sá lọ. bóyá bó ṣe rí ní ẹ̀rú Ọlọ́run ti mú ẹ Ọlọ́run ti mú ẹ now I see the reason tí iṣẹ́ òfin lọ. ó mì pé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ń bí náà lẹ́ mú àwọn ọmọ oníbúrẹ́dì ọmọ lọ́sàn lẹ́ mú wọn wọlé lẹ́ tún ṣiṣẹ́. àwọn olóró tàbí rí bẹ́ẹ̀ tẹ́ bá dúró díẹ̀ òwe alámọ̀lá máa tó kiri wá. èmi á dúró báwo ṣe máa fi iṣẹ́ tèmi sílẹ̀ tí màmá dúró dá lámọ̀lá you a fool you crazy. ó dà tell me tí ò bá jẹ́ pé ó ní ulterior motive. nǹkan tí ẹ sọ fún mi sì ni pé bí ẹ ṣe rí ọmọbìnrin yẹn ara yín ṣẹ́kiri àmì ara sọ yín ibẹ̀. kódà kò ní ṣòro ẹ jẹ́ ká gbàdúrà. a ní mo fẹ́ pé kí rọrùn wá jọba nínú ilé yìí o. ìyàwó ti rọ́yẹ̀ wípé rọrùn sì máa jọba o. ní orúkọ Jésù orúkọ Jésù bàbá gba ọpẹ́ wa orúkọ Jésù ẹ gbà yìí wa gbogbo nǹkan tó ṣókùnkùn náà ẹ̀rí ọ̀run ẹ tàn ìmọ́lẹ̀ yìí ká ẹ jẹ́wọ́ ara yín a ó máa dúpẹ́ ní orúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. kò ní ṣòro kò ní ṣòro ṣe rí bí a ṣe ń gbàdúrà lọ yẹn ohun tí a mú mi rí ni pé mo rí ọmọbìnrin kan dájú ó tan ìmọ́lẹ̀ yín ká ṣùgbọ́n fún ìyàlẹ́nu mo wá rí i pé fúnra ara yín ẹ tún fẹ́ máa fẹ́ iná yẹn pa ẹ má bẹ̀rù o ẹ má bẹ̀rù o bí ẹ ṣe fẹ́ máa fẹ́ iná yẹn pa yẹn ìyẹn túmọ̀ sí mi pé tí a bá rí ọmọbìnrin yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ fún ìdí èyí ẹ má bẹ̀rù ìjẹ́ a lè rí ọmọbìnrin yìí. ẹ mọ gbọ́ béèrè what a question orí kété lórí mi o tún béèrè pé ṣé mo ń lo odò ni mo wẹ̀ báyìí mo tún ń wọ bàtà sórí pé design náà ni mo tún fẹ́ wọ bàtà o tún béèrè lọ́wọ́ mi pé ṣé mo ń jáde ọ̀dà mò ń ròde ni mo ń ròde ni o. ó tẹ̀ fi dá bí a kò bá ti ń lọ kí ni náà tẹ̀lé kí n tẹ̀ fi lójú síta. kó tẹ̀lé mi kájọ lọ kò sí tó burú bẹ́ẹ̀ ó dáa ó dùn pọ̀ àmọ́ ànilẹ́jọ́ lélẹ̀ ìdí àti túmọ̀ rẹ̀ rí oníwọ̀ fẹ́ nájú fẹ́ ṣeré tẹ̀lé mi jáde àbí èmi sì rè èmi lórí àwọn èèyàn pàtàkì kan tí n bá wá ń bọ̀ mo lè padà délé kí n tó ń pè mí àti ẹjọ́ ṣeré lọ èrò lẹ́ni ìrìnwọ̀ ọjọ́ ra wa. ṣé nǹkan tó ń jẹ́ láti sọ fún mi pé èmi náà yẹ lẹ́ni tó lè jáde àbí èmi náà kì í ṣe èèyàn pàtàkì. fi wá yín sọ báwọn yín sọ báwọn ọfà yín gan o odùn rí jù o ara àwọn Áfíríkà pin lọ wà tó ti yọ àmọ́ ibi tí mò ń lọ o ní o gba ibi tí wọ́n ń lọ jẹ́ǹde kí ni kí n bọ̀ làbọ̀. jẹ́ kí n tẹ̀lé ìjà ìbátan ní gọ́dà. ní sùúrù kí ni kí n bọ̀ ra bọ̀. mi fẹ́ kọ̀ọ̀kan fẹ́ tẹ̀lé. ọ jẹ banana kí n má ra banana bọ̀ kí ni kọ́ sàwámà ò fẹ́ sàwámà náà tó mú rèké má bọ̀ ràrí kí àbá àdúgbò ń tẹ́lẹ̀ mi ń jẹ nù ire o. ẹ má bínú sọ.
ẹ jọ̀ọ́ ẹ fi ṣe ìwọ ní ló mọ lady tó máa ń kiri búrẹ́dì wà bíbá yìí. ìwà tó ń ta búrẹ́dì fún wa ta ló mọ̀. gbogbo àná la mọ̀. gbogbo ẹ̀yin lẹ mọ̀ ǹjẹ́ ààrẹ mi tó mọ mi tó ń gbé. ẹ wo nǹkan kò sí pírọ́blẹ́mù tẹ bá mọ ibi tó ń gbé ẹ sọ fún chairman wọ́n máa ṣètò yín. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìwà nìkan la mọ̀ àmọ́ ilé ẹ̀. ẹ mọ ibi tó ń gbé. ẹ jọ̀ọ́ anytime tó bá tó kiri búrẹ́dì wà bíbá kẹ pè mí kẹ jẹ́ kẹ mọ̀ fóònù nọ́mbà náà lọ́wọ́ tí kẹ mọ̀ ẹ pè mí àmọ́ bí tí wọ́n á dé bíbá ẹ ṣe. disappoint mi gan tí mo dẹ̀ rò pé ìkànnì yín máa mọ́lé especially ìwọ bó lè tè. gálà mélòó ló ń sọ pé o fẹ́. bá mi wá gálà méjì. ẹ kọ̀ ọ̀rọ̀ ajé ẹ fún wa ní gálà mẹ́rin kẹ́ fún omi méjì sí omi méjì tó tutù èyí tó bá ní blọọkù nú ẹ lè fi sí. ẹ ló bolo a ti fẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ nísìn ẹ bá wa mú dání o ẹ bá wa mú dání à ń bọ̀ nísìn à ń bọ̀ nísìn Anthony kìíní ti gbéyà má bọ̀ mú fi wà olùkọ́dé ẹ wo a padà wá rà ẹ bẹ̀ wọ́n kíá. kò sí wàhálà kò tí sọ kankan jù bẹ́ẹ̀ lọ. ìbámu dè mọ́lẹ̀ sáwọn yín sẹ́kẹ̀ dè mọ́lẹ̀ ni àti òsàlẹ̀ rí ó yà wèrè lẹ́sẹ̀ dè mọ́lẹ̀ ni kí ni mo sẹ yàrá lẹ́bàá iná lọ́dọ̀ àdá òsì. ẹ má mọ̀ tù. àwọn lọ ẹfilẹ báyìí ẹgbẹ́ kó ètò wọn ní báyìí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ mọ̀ wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ mọ̀ wí. ẹ̀yẹ bá lọ. ẹnì wọlé lọ ṣùgbọ́n kọ́. mẹ́ta. kí lélẹ̀ kí ló fẹ́ kún omi rẹ̀ fi wà kí ló fẹ́ kún. ó ti yé mi ẹkún ní tọ̀tẹ̀ bá wà ní kò gbólé ni ó gbọ́dọ̀ sọkún ọmọ pé inú bí jíṣẹ́ kí ni wọ́n rán sí wájà rẹ̀. ibo là ń lọ àlàfẹ́ jíṣẹ́ fún. ọ̀run ìwọ ló mọ̀ náà ọ̀run. báwo mo ṣe mọ̀ náà ọ̀run. so jìnnà sọ́run ni o tó bá dùbìlẹ̀ ń sìn ó ti sùn lọ mo mọ̀. gbòó jàre ta ló ń lọ ọ̀run nu wa. èmi ni mo lọ sáré ọ̀rọ̀ alákejì. kí ló dé. mo máa para mi ojú tì mí ládùúgbò mi ti ṣe sílẹ̀pọ̀ yóò fi mi ṣe yẹ̀yẹ́ ẹ̀yin ọ̀dẹ bìkítà ẹ kò ṣe fàájì ẹ ṣe ṣìkì ẹ̀yin làwọn èèyàn ń kí bó èèyàn ṣe ń kí bó ṣe ń gé yìí bó ẹbí kọ́kọ́ yìí bí mo ṣe rí ìkọ́kọ́ yìí bó ẹbí ṣe ń bàjẹ́ ìkọ́kọ́ yìí bó bá para mi ní bá
ó bàjẹ́ èèyàn ti ń kún láńlọ́ọ̀dù ẹni kò wá lókè ní wá. ló tó fẹ́ pa rẹ̀. lóde kí ló dé tó dájú tó tó yìí. ẹ̀wà dúró oògùn kí ló dé. owó tó fi rògbò yìí gan ṣé kò yẹ kó fi jẹun àbí kó fi ṣe ayé ara ẹ̀. ilé abẹ́dọ̀jà bà fún jẹ. kí ló fà á tó fi wá fẹ́ parẹ́ báyìí. gbogbo ilé tó rò kalẹ̀ yìí kò tó torí ìwọ tó lóun ń ta rẹ ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń rí wa ni kò fi wọ́n lẹ̀ kó máa bá tiẹ̀ ló kó dáa. oye wo ni mo jẹ fún wàhálà lù táyé títí wọn ń da táyé tí tèmi ń bàjẹ́ tẹ́ẹ̀dẹ̀ bí kíta tẹ́ẹ̀kọ́ mi ara sí tó bá yẹ máa sọ pé èmi làbúrò yìí ó ti sún mi màmí àpárá mi ojú tí mi ó ti sún mi. mo bí torí àwọn èèyàn kan lọ́lọ́run ṣe dá wa bẹ́ẹ̀ ni jíṣẹ́ tó lùdùmọ̀ rẹ̀ ràn jíṣẹ́. iṣẹ́ ìyanu rẹ̀ láyé wa àríkóga 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 mọ̀mọ́. ẹni tí ò ní ọ kò ní nǹkan kan o àtọ́. ẹni tí ò fẹ́ ọ kò fẹ́ nǹkan kan. ẹni tí ò rí ẹ kò rí nǹkan kan. ojú ẹ̀ yẹ fọ́jú mi ṣe gbogbo ilé kò tọ́ sí bẹ́ẹ̀ lọ kò tọ́ sí bẹ́ẹ̀ lọ. Joshua kí ló fẹ́ fa cry. ṣé mo ṣe sunkún ìdá mi. sọ́tí tó ẹkún ni. kí ló fẹ́ kó tó tó báyìí Joshua kí ló dé gan. sọ́nà ìbùkún ni ẹni. olóṣì làtọ́ ni ó ti wó ní ní head office kó máa kí o jẹ́ kankan. Joshua láì tẹ ọ̀bẹ lẹ́kùn sọ kókè lọ ọ̀bẹ lẹ́kùn kí ló dé tẹ́kùn wá kó tó báyìí. ó ní ẹkún ni ẹkún ní ẹkún ní ẹkún ní ẹkún ní òsùn kó tó báyìí. kí ẹ bá tukun ni tí wọ́n tó bá kú ṣé bá ṣe máa wà rẹ́ ni. ìwọ fọkàn balẹ̀ jẹ́ káwọn àbá lọ kí wọ́n lọ. báwo jẹ́ àpárá wa kó. a máa níṣẹ́ kan lọ́tọ̀ọ̀la bẹ́ẹ̀ ẹni àtijọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo dẹ̀ ti sọ iye owó material tí ó máa rà ó ní òun máa pè mí lálẹ́ pa máa ní meeting so tó bá ti lè fún mi lówó yẹn a máa pa set and sheet a máa sáré lọ bẹ̀rẹ̀ yẹn lọ́tọ̀ọ̀la so lẹ́nu bá ti lówó yẹn gbà máa pè máa kàn fi àwọn boys àwọn máa lọ bá one side wàá lọ ra material. ẹ̀fẹ̀ sí wa báwo ni àgbà. kí ló tàwa rí ẹ ní sáìtì wa lẹ́nu ọjọ́ mẹ́ta. ọ̀nà mi pọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀. ọ̀nà ẹ pọ̀ báwo yẹn wá ní kó má lè kiri dọ́dọ̀ wa mo ti mọ nǹkan tó ń ṣe ó yàtọ̀ orí action tí ọ̀gá tó jùlọ jẹ́ wọn ọ̀dẹ̀ wá mílẹ̀ o wàhálà ọ̀gá fúnra wọn náà ń wá kiri báyìí ọlọ́run wọ́n wá mi. wọ́n ń wá jọ. Ọlọ́run ti ṣe mi àti ọ̀gá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ má wá mi ẹjọ́ mo fọlọ́run bẹ́ẹ̀ má wá mi rẹ́. má ṣe bẹ́ẹ̀ wá. wíwà wíwà láàrin ọ̀rọ̀ yìí àtọ̀gá. ọ̀rọ̀ yẹn náà gbé mi bí ẹ̀kọ́ ọmọ ọkọ tó ṣe máa ṣe jẹun pé ọ̀gá náà. Hello sir. dúró ṣé kò sí anybody nínú mọ̀lẹ́bí yín tẹ́lẹ̀ bá dáàdì sọ̀rọ̀ kí wọ́n dárí jimá mi nù. àti gbìyànjú kódà àti pé mọ̀lẹ́bí ti dádì ò gbọ́. ṣé ó máa ń gbarú ẹ̀ ni ṣé ó máa ń gbarú ẹ̀ ni ẹ̀yin náà wo kandidati ti kú lọ́jọ́ tí mọ́mí ṣe nǹkan tó ṣe ibo ni wọ́n fẹ́ padà sí. aṣáàdúpẹ́ n ò sáàkù. àdúpẹ́ àmọ́ wọ́n ṣe fọ́ọ̀tì dádì náà. má kọ báyà tìyàwó ẹ ṣe ló ń tẹ̀lé mi ìfà mo ní láti ju pọ̀npọ̀n bírèdì dànù mi mi mọ̀ pé tí mo ṣe fún wọn ẹ̀wọ̀ ìwò mi sílẹ̀ mi sílẹ̀. kí ló lè ṣe é kí ló rí tó ń lé wọ̀ kiri. wọ́n lé wọn níbo kò pọ́sibú. kò gbọ́dọ̀ jí wọn gbé o. àti kí wọ́n ṣe yòó lóhun ṣe oníjọ̀gbọ̀n kí náà ń wá kiri tó mọ́ bá. ẹ ṣe rí ẹni tí ẹ bá ń lè ẹ kíra yín kú oríire tọ́lọ́ bá wa rán sí yín àjíṣẹ́ tí ò bá dẹ̀ rán sí ẹ máa bá ti yín lọ. àkànwọ̀.
akànwọ́ ilé àwọ̀. Fiwa káàbọ̀. But God, why me? Why tó fi gbé mi pàdé irú ọmọkùnrin ní jíjí ayé mi? Kódà in so many ways ṣé táwọn la máa wọ̀ ni àbí the spiritual implication pé gbogbo ọkùnrin ló ń gbà kó máa gòrí ẹ̀ kódà kò ń ṣe nǹkan tó make sense. àwọn ọ̀tá ò fẹ́ ní fáyọ̀ tí wọ́n fẹ́ rí ayọ̀ ẹni wọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. ṣán sanwó ẹ̀tàn ni mo tún wèrè lẹ̀ fún òun mo ṣe bí àwọn ọmọdé yẹ pé wọ́n jáde láti inú ghetto ni pé ọgbẹ́ni bá wọn mu. bá mú dúdú wálé ní àmú pupa wá lọ́la ọmọ gbòòrò kan ló fẹ́ yà kó ló ti fẹ́ mi ta ló fẹ́ fi tiẹ̀ gbọ́. jẹ́ kí n sọ fún ẹ tó bá kó obìnrin mẹ́wàá àwọn olùlé ìkó fẹ́ fún ọ máa mú gbogbo wọn lẹ́yìn kankan máa bá wọn lájọ sọ máa ń ṣẹ́gbọ́ pẹ̀tẹ́lẹ́jẹ̀ ní sọ ẹgbẹ́ wọn sọ ṣẹ́gbọ́ lélẹ̀ ẹgbẹ́ yẹn àbá gbẹ̀yà. ìwọ ọmọkùnrin yìí sọ̀rọ̀ ẹ̀sìn mi ẹ̀kọ́ mi láyé jẹ́ mo lè sọ fún ẹ tó. tàdúrà ní wípé tó bá tún jù kí tọ́lọ̀ fún yẹn kó sùn tó bá bẹ̀rẹ̀ second round wọ́n fẹ́ kó káwọn ọmọbẹ̀ kankan ni. tó ṣe é ṣe ni pé mo introduce ọkọ mi sí ẹ ó wá padà wá lẹ́yìn wá fẹ́ ọkọ mi. inú mi gbogbo obìnrin Banjọ̀rùn káyé mi tutù bí omi. Orí mi máa gbàbọ̀dé kí n máa dẹ́ni àkìtàn láyé. Mo ní lọ́nà kí n lè délé lọ́fà ní nàfẹ́. Aṣọ yìí mi dá o. Ènìyàn fẹ́ jẹ sínú tútọ̀ funfun jáde. Banjọ̀rùn káyé mi tutù bí omi.